kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí wa pé tó kábọ̀ sórí another episode. But today, màá fẹ́ sọ nípa what caused all this issue tí ó ń ṣẹlẹ̀ ní Nigeria. And then ibi tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ báyìí, if the government, the governor, or those who are the leaders fail to do the right thing, and then this still will continue to persist, and it will cause a chaos in the land. Ibi tí mo sọ̀rọ̀ ni pé fídíò mo fẹ́ kí mi àti kẹjẹ kájọ lọ fídíò kékeré. Fídíò ibi tí àwọn mùsùlùmí kan tí wọ́n ti kóra wọn jọ, tí wọ́n dẹ̀ lọ bá woman kan tí wọ́n pè ní ìyá Ọ̀ṣun ní ìlú Ìlọrin. Wọ́n lọ bá ìyá ẹ̀, wọ́n ní àwọn ò fẹ́, wọ́n náà gbọ́ pé wọ́n ń bọ òrìṣà níbí, pé kí ìyá yẹn kó fi bẹ̀yẹn lẹ̀ fáwọn. Unfortunately, this woman is from Ilorin. Are both parents from Ilorin. She married from Ilorin. Then níbo lẹ fẹ́ kó lọ? Nítorí pé ó ń ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ sí ẹ̀sìn Islam. When we said Islam is a secret religion, people don't believe that. Now, kí ni God tí àwọn wọ̀nyí ní láti lọ bá èèyàn nínú ilé ẹ̀ jẹ́jẹ́ tí ò disturb àdúgbò, tí ò da àdúgbò láàmú, láti lọ sọ pé kò ní right àti dúró síbì kan pẹ̀lú religion tó ń ṣe? Níbo gan láti bẹ̀? At least the governor of Ilorin need to do something as soon as possible in order to stop this nonsense tí àwọn mùsùlùmí ń ṣe yìí. Lè chase away everybody kúrò ní Ilorin, because Ilorin, it is Yorùbá land. Ifá ni wọ́n fi tẹ Ilorin dó. Ẹni tó dẹ̀ dá Ilorin sílẹ̀, ẹni tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò Ilorin, kò ṣe mùsùlùmí, kò ṣe Christian, bàbá oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ni. Because those who claim that they own Ilorin forgot that Ilorin belongs to Yorùbá. It is negligence of Oyo Empire. It is a stupidity of Oyo that make Yoruba lose Ilorin to Fulani. And then we are not losing Ilorin to Fulani because out of 16 local governments in Ilorin, Fulani only have 4. Yoruba have 12 local governments. But the 4 control the 12 local governments in the influence of Sultan of Sokoto. We are having a deep problem in Ilorin, and then if we didn't solve it now, it will become another war. Èèyàn ń ṣe ẹ̀sìn ẹ̀ jẹ́jẹ́. Ẹ wá lọ bá pé kó kú òǹdù pé torí pé wọ́n gbọ́ pé wọ́n ń ṣẹbọ. Kí ló kàn yín? Ṣé wọ́n ń ṣẹbọ délé yín ni? But let us think, these people, is it the right? Àwọn wọ̀nyí ṣé wọ́n right lóòótọ́? Ẹ má jẹ́ kí n lọ jìnnà. Mo fẹ́ kí èmi àti yín, mo fẹ́ ká jọ lọ wo fídíò yìí dáadáa, ká wá padà wá, ká wá discuss both local by constitution pé ṣé lóòótọ́ ni wọ́n right láti sọ pé kí ẹnìkan má ṣe ẹ̀sìn kan. Èyí mo ní fún mi. Irọ́ ọ̀rọ̀ ní ẹjẹ́ bàbá gbájú. Fídíò for reference. Kọ́lé mọ̀ pé àbájá wa ni. Èyí tán fídíò. Ẹ máa bá bàbá sọ̀rọ̀. Ẹ bá bàbá wa gbà sọ̀rọ̀. Ẹ̀yin ẹ̀ kámẹ́rà wa ó bẹ́ta. Wọ́n ṣe wá dábàá wo. Tí wọ́n máa di pé bóyá tí wọ́n wá rí àbí wọn wá ní kí ni wọ́n sọ, tí wọ́n bá jà wọn bí wọ́n bá jà wọn. Alájẹ ìdàlàyé fún wọn. Nígbà tá a wá gbọ́ lánàá wọ́n ní wọ́n wà lẹ́kọ̀ọ́ tó kọ́ parí ìjọba ẹ̀sìn ọba ilé àárọ̀ ọba bẹ́ẹ̀ rà ní àfẹ́ lónà nàbà wà lókè pé àwa jẹ́. Ṣé bàbá mi Ọlọ́run ní bàjẹ́ Ọlọ́run ní bàjẹ́ jẹ́. Wọ́n náà máa bọ̀ wá gbọ́ wọ́n padà. Dàkún bí ìbá ti sọ̀rọ̀ ẹ má sọ sí mọ́. Ẹ ṣé mo dúpẹ́ pé òkun, mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Èmi tẹ́ ń wò níwájú yín yìí, mi kì í sáré nílùú Ìlọrin o,
ọmọ bíbí ìlú Ìlọrin gangan ni mí. Ọmọlé Àríàgò. Ilé bàbá mi nílé ọmọ arógun mọ́sà ní Táíwò Ṣàlẹ̀. Ilé ìyá tó bí mi lọ́mọ ní Tàmọ́dù. Nílé olóróró ní Tàmọ́dù nílé ìyá tó bí mi lọ́mọ. Só ti yé oko Olúwa àfọ́n láàsà láfọ́n ni. Mi èdè ṣàjòjì nílùú Ìlọrin. Kódà ọba Ìlọrin gan mọ̀. Só ti yé tẹ́ ẹ bá dé ọjọ́ ọba tẹ́ ẹ dé Ìlọrin gbogbo èmi ní sáìdì takúrè gbogbo ẹ̀ ilé ààrẹ jímbà àyàn gbogbo wọn báyẹn ẹ lè dárúkọ Funfun Láyọ̀ ọmọ Àjílé ní kí sàlejò só ti yé mi yé sí àlejò. Mùsùlùmí sì ni bàbá tó bí mi lọ́mọ lè mọ́mù ní bàbá mi só ti yé ó tiẹ̀ jẹ́ pé ó tiẹ̀ jẹ́ ẹ̀kọ́. Èmi tí ń bá sọ̀rọ̀ mọ́ sí bí ẹ máa ń sọ̀rọ̀ àìjà ẹ̀jọ̀ sọ tiẹ̀ tó béèrè pẹ́ṣẹ̀ ọ̀sìn ìdarí mọ́ láti ìyá yìí. Ọ̀dà ìbẹ̀ ẹ̀fẹ́ kí n sọ kò yé mi fún ọ̀dà ìbẹ̀ ẹ̀fẹ́ kí n sọ̀rọ̀ kankan mọ́. Máa sọ̀rọ̀ kí ló dé? nígbà tí wọn bá kí ló dé? Ṣé tí mo gbé jì ni? Ẹ dákun. Jòkó ní ọjà ájú olè lọ. Mo ní òjòkó ní ọjà. Aláwa mú yìí ni. Aláwa bá mi. Wọ́n ní sáwá mú yìí ni. Ìjàlẹ̀ wa wọ́n làárọ̀. Ìyá ti ń gbàgbọ́. Ọjọ́ fún wa tẹ̀lé sílẹ̀ yìí. Ó dẹ̀ ń wò pé bàbá yìí àgbàlagbà ni bàbá yìí. Bàbá yìí náà dẹ̀ ní àgbàlagbà ni wọ́n. Ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ ọ̀rọ̀ àgbàlagbà ni wọ́n sọ lẹ́nu. Àmọ́ ìdúró tẹ̀ ń ṣe tẹ̀ ń jáná sí ìdúró ìjàlẹ̀ dúró fún mi. Ẹrù òbodò mi ẹni tí ó wọdò ìlòmínú kọ só ti yẹ yín báyẹn ẹrù òbodò mi ẹ sí àlejò nílùú lẹ yìí mi ò dẹ̀ kí sí àjòjì nílùú lẹ yìí só ti yẹ ẹ lè sọ̀rọ̀ mi dáadáa só ti yẹ mi ẹ mọ sọ̀rọ̀. so bí ìrìn àjò bó ṣe jẹ́ nìyẹn kálukú ìrìn àjò tó mú mi tó fi di pé mo dà báyìí ìrìn àjò àbáwáyé mi só ti yẹ tó bá mo ní kú adé ni mí èmi tẹ̀lé ń wò ní iwájú yín yìí màálìmọ́ jọ tí mo dẹ̀ níjọ nà lẹ́fì ìdá mi ò dẹ̀ kí sí àjòjì mi èé sàjòjì mi báyìí adániwáyé ló kádàrá bí báyìí ló kádàrá so àmọ́ pé ẹ wá sí wá pé wọ́n náà ṣẹbọ mi báyìí wọ́n náà ṣẹbọ ta ni òṣòṣà nínú ilé ta ni òní ìbílẹ̀ tí ń ṣe nínú ilé lè mọ́mù wo ló pé lóòrùn tèmi nílùú lọ. ọmọ tí ẹ gbọ́ ẹgbẹ́ wọn mọ̀ ọ́n àbójẹ́ bàbá Baba. Mo tún fi ànábì Muhammad mo fi bẹ̀rù gbogbo wa. Ọlọ́run ní bá nǹkan ní gbogbo wa jẹ́. Èmi ò já o. Àwa náà wá já wà dá. Torí mo ti rí pé bẹ́ẹ̀ ṣe bá wá ìjàlẹ̀ bá. Wà dá ìwọ̀nba wọ́n kò tó bẹ̀ tí ó jà tẹ̀mí wà ń bẹ̀. Ọ̀gbọ́n kò sẹ́ni ó lè bọ̀ ọjà. Só ti yé ààrẹ mọ ni mí tí mo dẹ̀ gbé dání kò jà. Só ti yé bẹ́ẹ̀ dẹ̀ ṣeṣe wáyìí kó kà mí láyà. Só ti yé wàláì tàláì mo fi adániwáyé mo fi búra mo fi ìyá lódò mo fi búra kò kà mí láyà o. Wíwá yín ò kà mí láyà èmi ò já o torí mo rí pé ìjàlẹ̀ bá wa. Ṣé ẹ̀dẹ̀ rí pé gbogbo àwọn ọmọ mi bẹ́ẹ̀ ṣe ń mọ́wọ́ jà. Àwọn ọmọ mi ní sinmi ò sẹ́kù. Àníwọ̀n wá jà kò sẹ́ sọ wá jà. Sẹ́mi mọ́ jà ìgbà ẹ mọ́ ọjà yìí tẹ̀sán bẹ́ẹ̀ ni wọ́n lu ọmọ mi. Sọ̀rọ̀ tó sọ dáa. Sọ̀rọ̀ tó sọ dáa. Sọ̀rọ̀ tó sọ dáa. Ẹ̀yin náà mọ̀ràn ayé sísìn sí. Ìgbà yín sọ̀tọ̀ ẹ̀jẹ̀ gbàlagbà sí àwọn tí wọ́n sọ. Tó wá dá wọn látọ̀. Fídíò lèmi àti ti jọ wò yìí. Ǹjẹ́ lóòótọ́ ǹjẹ́ àwọn ènìyàn ǹjẹ́ wọ́n right láti lọ violate woman right èèyàn kan, láti lọ disturb peace èèyàn kan, láti lọ kó wàhálà tó gun bá èèyàn kan wípé ó ń ṣe ẹ̀sìn tí orí sàdámà, ó ń ṣe ẹ̀sìn tiẹ̀. We all believe that the Nigeria constitution is a scam also. The creation of Nigeria is a scam also. People live in Nigeria are all scam. But let's give the benefit of doubt that the constitution is still working for caliber of the people. It is only we masses that it doesn't working for. But let's go through that constitution. What constitution says concerning the religion? Because tí a ò bá yàn náà láti inú constitution tí a ń kà
tí àwọn wọ̀nyí yẹ kí wọ́n ti arrest wọn wípé ẹ lọ bẹ́ẹ̀ nìkan wípé kò gbọ́dọ̀ sí ẹ̀sìn tó wù irú kí lẹ ní tẹlifíṣàn kò gbọ́dọ̀ sí ẹ̀sìn tó wù. But under the Nigerian 1999 constitution gan sọ wípé that the constitution chapter 4 to chapter 5, but let me pick from chapter 4 because chapter 4 gangan ló deeply sọ nípa dáadáa. Kí wá ní ó sọ nípa tí a mọ̀ sí freedom of religion. Ó ní the Nigerian constitution under the chapter 4 guarantee the fundamental right to freedom of thought. Freedom of thought, conscience and religion. Yẹn ni pé ẹni ẹ̀tọ́ láti ṣe ohun tó bá wù yín, láti ronú bó ṣe wù yín, láti ṣe ẹ̀sìn yín. Because ó fi clause sí láàrin kan o. Ó ní for all citizens. Fún gbogbo citizen Nigeria ni o, kò jẹ́ nìkan sílẹ̀ o. Explicitly stating that no religion shall be state religion. Ó wá explicit pé no religion, kò sí religion kan báyìí tó máa jẹ́ state religion. That means pé in single state there won't be any state religion. Yẹn ni pé o ní state kan o, kò ní sí ààyò ìrìtàyò ẹ̀sìn kan pé ẹ̀sìn kan rèé tí àwọn state tí wọ́n ń ṣe lélẹ̀, ẹ̀sìn kan rèé tí Safara ń ṣe, ẹ̀sìn kan rèé tí Katsina ń ṣe, ẹ̀sìn kan rèé tí Ọ̀ṣun ń ṣe, ẹ̀sìn kan rèé tí Ondo ń ṣe. Kò gbọdọ̀ sí lábẹ́ pé ó ti wulẹ̀ kórí. Everybody have the equal right and the freedom to his own religion. But ẹ wá gbà mí, ṣé freedom wà fún ẹni tó ń ṣe ẹ̀sìn ẹ̀ táwọn mùsùlùmí tí wọ́n lọ bá ń lé? Ṣé freedom wà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn mùsùlùmí ti pa nítorí ẹ̀sìn Islam? Tí o bá fẹ́ kúrò nínú ẹ̀sìn Islam, wọ́n máa ní kí wọ́n pa ẹni. Ṣé freedom nìyẹn? Ẹ dẹ̀ fi sínú constitution wípé freedom of religion wà very very important. Kódà ẹ sọ débi pé no state tó máa jẹ́ a state religion. This provision ensure individual can freely choose and practice their faith. Individual wọ́n máa free láti choose and practice their faith. Kò sí bí abẹ́ nìkan máa ní right láti sọ pé ẹ̀sìn báyìí, èyí kan báyìí ni mo gbàgbọ́ nínú ẹ̀. From religions, community and receive religion institution in their own educational institution. Kí wá ló wá dé Ọlọ́run. Now, there is a key point, or kí n sọ pé key provision tó wà lọ́ndà section yẹn. Now, màá wá bá látòrí section 38. Ó ní guarantee the right to freedom of thought, conscience and religion. Then, ó wá sọ pé prohibition of state religion. Yẹn ni pé prohibition gan tún wá ní fún state as ẹ̀ṣẹ̀ tó ní fún yín láti ní tí a mọ̀ sí state religion. Kí ló wá sọ wá ní the constitution explicitly state there shall be no state religion, ensuring the quality of all religions under the law, freedom to practice. Now, ẹ wá gbogbo ṣe wá kà freedom to practice your religion. Now, one, spread religion. This constitution allow religion community to practice and spread their religion without constraint. Ìyẹn ni pé tó o bá jẹ́ ẹlẹ́bọ, o lè practice religion, o tún lè spread there across the 36 states in Nigeria. Àwọn kan dẹ̀ ni wọ́n block pé àwọn ní àwọn Olosun kan wá, wọ́n ní wọ́n block wọn, wọ́n tún wá lọ́kọ́ ọlọ́pàá. Orí ọlọ́pàá yẹn burú ni, wọ́n àwọn constitution ni. Because constitution sọ pé anybody ò ní right láti dá mi dúró tí n bá fẹ́ ṣe tó bá wù yín. Àwọn kan dẹ̀ lọ dáyàn dúró, má dẹ̀ dúpù wọn, má dẹ̀ dá wọn dúró pé wọn gbọ́dọ̀ sí ẹ̀sìn wọn. Ẹ̀yin ìjọba ò dẹ̀ ní ṣe ẹ̀dẹ̀ ní fi ọwọ́ òfin gbé onítọ̀hún lọ́dà tí òfin sọ because ọ̀yìn sọ onímọ̀ọ́kà fún ẹ̀yin wèrè. Now, it continue that under what? Okay, and the practice. Now, that's what you call religion instruction. Look at what it said in the religion instruction. Religion community are free to provide religion instruction for peoples of their own community in their own school. Ẹ tún lè kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn yín nílé ìwé yín tẹ́ bá dá sílẹ̀. Now, let's move to implication and challenges. Àwọn eléyìí náà wà lọ́ndà constitution yìí náà ni. That is what you call implication and challenges. Now, protection of right.
ìyẹn ni pé láti dáàbò bo ẹ̀tọ́ mi kí ni tí mo fẹ́ ṣe. This provision protects individual right to assemble for common goal, exchange idea and hear grievances correctively. A lè jọ jókòó, mo lè sọ tèmi, ìwọ lè sọ tiẹ̀, a sì gbọ́dọ̀ gbọ́ra wa yé ká wá tún wá correct ara wa in the right way ni, not fouling. Then that's what you call equality. Equality before the law. The absence of the state religion aims to promote equality among different faiths and prevent discrimination. Now, ibi tí mo ń lọ rè. Let me read this space again. The equality, níbo láti wá rí equality nsìn? Ní tó ṣẹlẹ̀ ní Ìlọrin tí àwọn àfáà kan, àwọn wèrè, àwọn olórí burúkú àfáà kan tí wọ́n kóra wọn jọ tẹ́ wá lọ disturb peace yọ lọ́sùn gẹ́gẹ́. Under the law, under the Nigeria constitution tí wèmi àti ẹjọ́ believe pé ni wọ́n fi ń báyé wa jẹ́ dòní, ni wọ́n fi ń run life wa, ni wọ́n fi ń run wa. Ó sọ wípé equality before the law. Kí ló wá sọ níbẹ̀ o? Ó ní the absence of the state religion. Ìyẹn ni pé láti lè má jẹ́ kí state religion wáyé, láti lè má jẹ́ kí ìlú kan kí wọ́n ní religion, ìyẹn ṣe kí ni o, it aim to promote quality. Eléyìí yóò lè jẹ́ kí a ní àǹfààní kí oníkálukú kó ní ẹ̀tọ́, kí oníkálukú ní ẹ̀tọ́ sí kí ni o among the different faith, láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ, àárín ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kálukú bá gbàgbọ́, Christian, Muslim, Judaism, Buddhism, Kamarism, Bitirism. A lè jẹ́ ká jọ ní equality before the law. Then a tún lè protect wa in order to have discrimination among others. Now, ṣé kò wá sí discrimination? Èyí olórí burúkú yìí. Ẹ̀sìn mú wá láti Saudi, ẹ̀dẹ̀ fi ní àwọn ọmọ ìyá yín lára, ẹ̀dẹ̀ fi ní wọn lára, and the constitution dẹ̀ wà mẹ́ tó protect woman yìí. Government ò dẹ̀ ṣe kankan, ẹ̀yin tẹ̀dẹ̀ jẹ́ police, olórí burúkú ẹ̀yin náà ò ṣe kankan sí. Whereas àwọn ọmọ yóò yẹ kẹ́ ti arrest wọn pẹ̀lú ntẹ́kàtì ẹ̀kọ́kọ́ lọ ṣe yẹn pé ẹ lọ bá yẹn nù lé ara ẹ̀. Ẹ ti lọ bá ẹ wá ní kó kí ta ló lágbà òfò, ta ló ní agbára nù tó bá jẹ́ pé ẹnìyẹn ìbá kì í sọmọ ẹ̀ tó jẹ́ pé àjòjì ni tó jẹ́ pé kì í sọmọ lọ ní bóyá ọmọ Ọ̀fà ọmọ Òṣogbo ni wọ́n máa ní kó kú olù, wọ́n ti lé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì kó ní lọ ni torí pé wọ́n ṣe ẹ̀sìn sí orí torí ra wọn mọ́. Ẹ̀ẹ́dẹ̀ ṣe nǹkan kan sí i, that is ìwà ìbàjẹ́ tí ń bẹ lọ́rọ̀ yìí lọ. Then wọ́n dẹ̀ sọ pé equality in order to prevent discrimination. Now, níbo la ti wá prevent discrimination? Nígbà tí ẹ bá ń distort àwọn kan, tẹ́ ẹ bá ń stop àwọn kan, tẹ́ ẹ bá ń victimize àwọn kan torí pé wọn kì í ṣe Muslim. Ṣé ó lé ẹ̀sìn Muslim nìkan lọ́lọ́run fẹ́ gbà ni? Tó bá jẹ́ pé Ọlọ́run ló sọ Islam kalẹ̀ ni, Ọlọ́run ò tún ní dá ẹ̀sìn míì. Àbẹ́yìn wọ̀nyí ẹ̀ ló máa ń gbalẹ́sìn lọ́dọ̀ ọkùnrin, ẹ̀ mọ̀ iye number of religions tó bẹ lágbàáyé ni. Jápé lóòótọ́ ni Ọlọ́run máa sọ pé tó bá sọ pé òun ò ní gba ẹ̀sìn míì lọ́wọ́ yín àyàfi Islam. Ọlọ́run ní sọ pé kí Christianity wà, kò ní rán Jésù wá, kò ní dá àwọn ẹlòmíì pé kí wọ́n tún ṣe ẹ̀sìn míì láyé, yóò fi ọ̀nà wa mọ ẹyọ kan náà ni. Ẹ wá ń ṣòsì ká abẹ́rẹ́ àṣẹ orí àgbàlagbà, ẹ wá lọ ní onílé, ẹ sọ pé ẹ gbọ́ pé wọ́n ń ṣe bọ́m̀bì látàrí dé ìkẹ́ni ẹ̀kú ọ̀gá o lọ́rùn bá. Then diversity and tension, ìnira tension wà lélẹ̀. Now, despite constitutional protection, Nigerians' religion diversity has historically been as a source of tension, leading to a concern about religion intolerance and perception, especially in religion where different faiths intersect. Ilé ìgan ló ṣe pàtàkì. In a religion where different faiths intersect, níbo ló ti wá ń ṣẹlẹ̀? Kí ló mú kó wọ́n wà ní sídìí kí bá ṣe wípé the government fail to do their right by protect the life and property of each citizen? Pé kẹ́ má lè búlù ara yín. Ìlú ìtawà wà yìí, ìlú Mùsùlùmí ni. 99% of them they are Muslim. Àwọn àjòjì tí wọ́n bá wọn ṣiṣẹ́, àwọn ni wọ́n pọ̀ jù tí wọn ò kì í ṣe Islam, but wọ́n tún ṣe accommodate wọn. Wọ́n accommodate wọn. They allow them to have a freedom of their own religion, and they allow them to practice their own religion in a way that will please them.
wọ́n kọ́ church síbi, wọ́n kọ́ mọ̀, àdéhùn dẹ̀ tún kọ́ ilé tí wọ́n ti ń bọ òòṣà, wọ́n kọ́ fún wọn náà. So even though tó bá lọ preach Islam fún yẹn gan níbí, it is criminal offence. Why tó wá jẹ́ pé àwa tá a wá gba ẹ̀sìn wa, àwa gbà ibi gan náà ti gbẹ̀sìn lọ, àwa gbà láti bí ìlọ́bẹ̀, then àwa mú lé koko fún ọmọ ìyá wa, á jẹ́ kí wọ́n rí mú mi, á jẹ́ kí wọ́n lálàáfíà, á jẹ́ kí wọ́n nísinmi. We will always victimize those that are not Muslim. And then no matter how, the Islam is what is furnished every day. The Islam is derailed every day. The Islam is what is being exposed every day. Chawagoma. Ẹ jẹ́ kí oníkálukú ṣe ẹ̀sìn ẹ̀. And for everybody, freedom of speech, equality before the law. The Constitution said that is why they did not allow state religion, because the aim and objective for not being allowed state religion is to prevent this kind of issue, and it is to allow the people have the equal religion, and is to prevent what you can cause discrimination. But now discrimination is efficient, is happening day by day in Nigeria. If you are not a Muslim, shares Islam nìkan Ọlọ́run fẹ́ gbà ni. Shares Islam nìkan ni ọ̀nà ẹ̀sìn tó àti tó yẹ ni. Who says that? Níbo la ti gbọ́? Most of àwọn tó kọ Quran, most of them wọ́n ní ọ̀rọ̀ Ànábì now. The history is Ànábì àwa, Malika Jubril sọ fún Ànábì náà ní àkọsílẹ̀ now until when he died. Àwọn sàbí ló wá bẹ̀rẹ̀ sí ní po ọ̀nà bẹ̀rẹ̀ sí ní po kẹ́míkà pọ̀. Tí wọ́n á kọ́ kalẹ̀. But kí wá ló wá dé tó yẹ pé àwa mú Islam àmú kókó lé. It is free. Freedom of religion. It's happening in a Christianity way. Freedom of religion, it is present in traditional way, because in a tradition and Christian, you can say today, I don't want to be a Balawi again. You can say today, I don't want to be a Christian, and move to Islam without problems, without assault, without embarrassment, without killing, without taking you to court. Láàrin ẹ̀sìn méjèèjì, ẹ̀sìn ìbílẹ̀ ni o, ẹ̀sìn bó ti pé Yorùbá ò ní ẹ̀sìn tí ń jẹ́ ẹ̀sìn ìbílẹ̀, àṣà àti ìṣe ni ẹ̀sìn tiwa. Ká ní pé tiwa bá wa sọ dẹ̀sìn, fine, it's okay. But anybody ló lè kúrò nínú àwọn ẹ̀sìn méjèèjì, nínú Christian, nínú ẹ̀sìn àbáláyé, anybody ló lè kúrò ń bẹ at any fucking time pé òun ò ṣe mọ́, òun fẹ́ lọ máa ṣe Islam. But tó bá gbìyànjú àti kúrò nínú Islam lọ sínú ẹ̀sìn míì, wọ́n sọ fún ẹ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Why tí ikú ṣe jẹ́ ẹ̀ṣẹ̀? Because they know that Islamic religion is a secret religion, and then when you leave them or when you let them, you have to expose their secret. And then what secret that you wanted to expose is about everything in the Quran, and it's already exposed. Àwọn kan tí wọ́n ń bò ní now, gbogbo tẹ́ wọ́n ń bò yẹn láti yóò ti wá padà wá expose unless you are not in the black app. You will see how the Islam has been opposed, how the Quran and other has been opposed. How come the Anabi Muhammad that you guys have been protect for so many years? And the Quran said he married Aisha at age of 6, and then have sex with her at age of 9 years, and then what be a family rẹ̀ pé ṣé o lè marry ọmọ ọdún mẹ́fà kó o dẹ̀ bá sùn lọ́bọ̀dé. A ní òun á ṣe ànítorí pé ànábì náà ti ṣe àwọn olórí burúkú. A nítorí pé ànábì náà ti ṣe á lóun á ṣe. That is why they are working tireless. They are working seriously to make sure that Sharia law is established across the Nigeria. Then when you establish the Sharia law, that is you have already allowed and approved for state religion. This is what the government don't understand. Putting Sharia law in the Nigeria constitution, you have already allowed what you call a federal religion. And this is causing problems. This is causing chaos within ourselves. They use religion to destroy our future. They use religion to scatter us. They use religion to divide us into a separate part. That me ò ní gbà tiẹ̀, ìwọ náà ò ní gbà tèmi. Ọ̀rọ̀ tiẹ̀ ò ní yé mi, tiẹ̀ náà ò ní yé, because we are not on the same line. We don't have the same mindset.
Then why are we still believe that that religion is a religion of peace? This is what I don't understand. Báwo la ṣe máa pé religion yìí religion of peace nígbà tí ẹ bá victimize àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn tiwọn táwọn ò dẹ̀ victimize tiyín tí wọn ò disturb yín tí wọn ò lé bí kẹ́ mọ́ ṣẹ̀sìn tiyín. Àmọ́ tẹ̀yìn wá ń lé wọn pé wọn gbọ́dọ̀ ṣe ẹ wo bàbá àgbàlagbà yẹn àtàwọn ọmọ tó kú lẹ́yìn ẹ dẹ̀ tún fẹ́ lu ìyá Ọ̀ṣun yẹn tún fẹ́ lu àwọn ọmọ ẹ̀. Now ẹ̀yin àwọn èèyàn agbọ́dọ̀ ó máa ṣe Ọlọ́run alágbára o bọ́lá ti wá ṣẹ̀gẹ̀ àwọn tí wọ́n fún alẹ́ sì gan òun máa yé le tó báyìí. I've been in Saudi Arabia for so many, kì í ṣe kan, kì í ṣe méjì. Wọ́n á máa yé le báyìí, wọ́n á máa yé le. Wọ́n á mú ayé le this new era, this new century, wọ́n á máa yé le. Wọ́n fún everybody láàyè láti ṣe ẹ̀sìn ẹ̀. Kí wá lóde tí Nàìjíríà tí government ò lè dá sọ̀rọ̀ yìí, tí state government ò lè dá sí, tí local government ò lè dá sí, táwọn àgbààgbà ò lè dá sọ̀rọ̀ yìí pé enough is enough. For whoever that violated the rules of law should be punished. Tí ó bá jẹ́ pé wọ́n ti fi àwọn kan jófin, wọ́n ti jẹ́ káwọn kan orí òfin ni, àwọn bàbá yóò ní dán wò. Ṣùgbọ́n fáwọn èèyàn jófin pé ìwà tí wọ́n wù yìí pé ìwà tí ò dání láti lè destroy peace every peace orders. Ẹ fi wọ́n jófin. Ẹrù pé nǹkan ṣe dá ẹ fi wọ́n lẹ̀. Ilé ò dá o. Ohun tí ó sì dá olórúkọ méjì kò dáná ló ń jẹ. Agbọ́lọ̀ fọ́lò wípé nǹkan kan gbọ́dọ̀ ṣe ìyá Ọ̀ṣun yìí. Bẹ́ẹ̀ sì ni èèrà ò sì gbọ́dọ̀ rìn nítorí pé ọmọ bíbí Yorùbá ni. Ìyá yìí tún wá ṣe pàmpàbàrè. Ó dárúkọ lé ìyá tó ti wá. Ó dárúkọ lé bàbá tó ti wá. Ó tún wá dárúkọ oko wọn. Tó sì jọ pé kò sí ọmọ bíbí Yorùbá kan tó jẹ́ típíkù Yorùbá ní akọlábo tí ò ní mọ oko wọn. Tí ò sì ní mọ ibi tí oko wọn, tí ò ní mọ orúkọ ilé tí àwọn òbí ẹ̀ méjèèjì ti jáde. Eléyìí ṣe pàtàkì láti pé kí ìjọba ìpínlẹ̀ Ìlọrin, ìjọba ìpínlẹ̀ Kwara State lábẹ́ gómìnà wa ẹ dákun ẹ má fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ Ìyá Ọlọ́sùn yìí. Ẹ jẹ́ kí Ìyá Ọlọ́sùn yẹ kó rí justice tó tọ́ àti tó yẹ láti lè dá dúró, láti lè ní freedom of his own personal faith. You cannot force your faith on me. You cannot force me to do your religion. The religion you cannot force me. Ọlọ́run kan ti sọ nínú àlùkò yẹn pé ìdìnnà siratal mustaqim ní èmi Ọlọ́run èmi lọ́ba finimọ̀nà. Then leave everybody. Don't fight for that God. Tó sọ pé èmi lọ́ba finimọ̀nà. Let God show every one of us the way He like. Why are you forcing us to accept your religion? Why? When others religions are not forcing us to accept their religion, the Christianity will never force you. Traditional will never force you. They believe that at your own convenience, that when you convince yourself by yourself, within yourself, then you can choose. But it's not like that in a Muslim way. They will force you, they will instruct you, they will tell you this is how we wanted to do it. Who does that this time around? Who does that? Ẹ má jẹ́ kí rà kó rìn Ìyá Ọlọ́sùn yìí o torí pé iṣẹ́ oríran òun ló ń ṣe o. Ibi tí orí sì dá sí òun náà ló dúró sí.